Èèyàn ilé èwo lẹ ṣe o, ṣe àlàáfíà ni ẹ wà, gbogbo lé ń kọ́. Bí a ṣe gbọ́ ò, wọ́n ní kábíyèsí wọn ni wọ́n arrest ọba Àkàndé, wọ́n ní nítorí protective charm wọn, èyí tó jẹ́ pé ọwọ́ wọn ni ó kángun sí, tí ó jẹ́ pé àṣírí tú. Ẹ rántí wípé a sọ gist yìí lánàá lórí bí wọ́n ṣe lo ancient sword láti fi sọ̀rọ̀, tí wọ́n dẹ̀ rí pé ẹni tí ó mú wọn ní kó má lè sọ̀rọ̀ mọ́. Wọ́n dẹ̀ rí pé ọba Àkàndé ni ọ̀rọ̀ yìí ṣí mọ́ lórí. Wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n ti lọ arrest ọba Àkàndé pé nítorí nǹkan tí àǹtí wa R ṣe yìí láti fi gbé protective charm lọ sí ọ̀dọ̀ ọba Àkàndé. Wọ́n ní kì í ṣe nǹkan tó jẹ́ pé ó bójú mu rárá. Wọ́n ní torí ẹ̀ ni kábíyèsí fi issue arrest ọba Àkàndé. Ẹ̀yin èèyàn lé, tó bá jẹ́ pé lóòótọ́ ni gist tí a gbọ́ yìí, allegedly nǹkan tí a mú wá fún yín nìyẹn. Báwo ni ọ̀rọ̀ protective charm yìí, báwo ló ṣe jẹ́? Ṣàdédé ni a gbọ́ wípé nínú palace kábíyèsí protective charm kábíyèsí disappear. Ìgbà tí wọ́n wá tí wọ́n rí, even gan àwọn bàbá onífá àti gbogbo àwọn ìjòyè elders gbogbo wọn náà ti ń sọ fún kábíyèsí pé wíwá nìkan wá protective charm yìí. Wọ́n ní àṣírí ṣàtú wípé àǹtí wa R àwọn ni wọ́n gbé protective charm kábíyèsí kúrò nínú palace. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn allegedly. So ìgbà tí wọ́n wá gbé protective charm yìí, wọ́n ní wọ́n gbé lọ sọ́dọ̀ ọba Àkàndé. Wọ́n ní ibẹ̀ ni wọ́n tọ́jú ẹ̀ sí. Gbogbo bí kábíyèsí ṣe ń pariwo tí wọ́n wá protective charm yìí, àǹtí wa ò gbìn, àǹtí wa ò sọ̀rọ̀. Tó jẹ́ pé wọ́n dẹ̀ mọ̀ pé bí wọ́n ṣe rí protective charm yìí, inú ewu ni. So ìgbà tí bàbá wa Àkàndé wá sí inú palace kábíyèsí, ọ̀tọ̀ ni ọ̀rọ̀ tán bá wá. Ọ̀rọ̀ pé àǹtí wa kò ní gbénú palace ni wọ́n bá wá, tí wọ́n ń pariwo, tí wọ́n ń bínú. Wọ́n ní bàbá wa, ìkan nínú àwọn family àwọn kábíyèsí ló wá sọ fún bàbá wa Àkàndé pé kí ló dé tó yẹ pé wọ́n sọ̀rọ̀ nípa protective charm. Ọ̀rọ̀ pé àǹtí wa ò ní gbé palace nìkan ló ká wọn lára. Wọ́n ní wọn ò dáhùn, wọ́n náà ṣì ń pariwo, wọ́n ṣì ń bínú. Wọ́n ní bí kábíyèsí ṣe wọ chamber wọn lọ nìyẹn o, ní kábíyèsí lọ mú ancient sword ni wọ́n fi sọ̀rọ̀ sí protective charm pé ẹnikẹ́ni tó gbé protective charm o, kí ó má lè sọ̀rọ̀ mọ́. Wọ́n ní ìgbà tí kábíyèsí máa padà dé ìta, wọ́n ní bàbá wa Àkàndé wọn ò má lè sọ̀rọ̀. Wọ́n ní gbogbo ariwo tí bàbá wa Àkàndé ń pa tẹ́lẹ̀, wọ́n ní wọn ò lè pariwo mọ́, wọ́n náà dákẹ́ ni. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV, àtúndé. Mashola Gist TV, àtúndé. Àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé. Àgbé tuntun dé, àgbé tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate gist. Mashola Àtúndé o, àtúndé. Mashola Gist TV, àtúndé. Ẹ̀yin èèyàn lé, bí a ṣe gbọ́ nìyẹn tí wọ́n ní bàbá wa erin ńlá, wọ́n pe àwọn ọlọ́pàá wípé kí wọ́n wá arrest ọba Àkàndé nítorí wípé ọba Àkàndé wọ́n ní ọwọ́ nínú protective charm èyí tí àǹtí wa R tán gbé jáde kúrò nínú palace wọn
nítorí pé nǹkan tí wọ́n sọ fún Ancient Sword ni ó ṣẹlẹ̀ sí bàbá wa Àkàndé. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ìgbà tí àwọn fámílì wá tí wọ́n gbé bàbá wa Àkàndé padà wá, wọ́n ní wọ́n lè sọ̀rọ̀ mọ́. Ẹ rántí pé ìgbà tí kábíyèsí sọ̀rọ̀ sí Ancient Sword, bàbá yìí kò lè sọ̀rọ̀ títí tó fi lọ. Wọ́n ní wọ́n padà wá, wọ́n wá ń bẹ̀bẹ̀. Ṣùgbọ́n wọ́n ní kábíyèsí ti fa bàbá wa ọba Àkàndé lé àwọn ọlọ́pàá lọ́wọ́. Bí a ṣe gbọ́ allegedly nìyẹn. Tí a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí, a máa jẹ́ kí ẹ gbọ́. Mo dúpẹ́ lórí gbogbo aráalé tí ó ń gbọ́ mi. Mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń subscribe, ten like, ten share àwọn gist wa. Ọlọ́run Elédùmarè aláàánú a máa ṣàánú yín o. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè ni ọlá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.